sọ̀sọ̀kúsọ níta kóòtù sì ló yẹ kẹ́ ẹ gbé lọ. Aláìlójútì nìyí, aláìlójútì nìyí. Ẹ wá lérò pé ẹ fẹ́ fi wàhálà kó má jẹ́ kábíyèsí Ọ̀jájá mọ́, kó jẹ́ baálẹ̀ lẹ fẹ́ fi ṣe mẹ̀rẹ̀mẹ̀rẹ̀ tàbá àáfàá kan lẹ fẹ́ bà lójú jẹ́ lórí nẹ́ẹ̀tì. Ọ̀rọ̀ yín ò tà. Ṣé rí kábíyèsí Olúwo n tó dálẹ̀ agbára rẹ̀ ò lè ká, ó sì ti yẹ̀yẹ́ ara ẹ̀. Ọlọ́run kábíyèsí Olúwo ọba fìtì yìn, ṣùgbọ́n ẹ lo adé bó ṣe yẹ kán lò. Ọmọ yìí lẹ́lẹ́dàá ẹ̀, ó ní ẹlẹ́dàá ẹ̀. Àwọn ọmọ ìlú èbó sì ní wọn ìpa irọ́. Ó tọmọ tá a bí sí bíbáyìí, tàbí tẹ́ ẹ bá gbé wá kékeré tó bá ti wọ bíbáyìí láàrin oṣù 5, wàláì bóbi bá ń kọ́ nírọ́ kò ní gbà. Ẹ̀yin gan mọ̀ bẹ̀rù àti kọ́ nírọ́, torí tẹ́ ẹ bá kọ́ nírọ́ yóò òun fúnra rẹ̀ ni ó sọ fún yín pé ma'am you are lying. Ìlú èbó tó yẹ pé bí ìyá àti bàbá ń bá ń jà, ọmọ bá fi lè dúró báyìí tó wò yìí, ó ti mẹni tó jẹ̀bi nílùú yìí. Ọlọ́pàá tó bá sì wọlé báyìí, ọmọ yẹn náà máa kọ́kọ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ọmọ yìí ń sọ bá nígbà tó ti mú Olúwo pẹ̀lú ọmọ ọ̀dọ̀ tó ń bá sùn ọmọ 13 years. Ọ̀rọ̀ yìí gbàrà tí ọmọ yẹn kú òun bẹ́ẹ̀ tó bọ́ sọ́wọ́ Maureen, tẹ́mi ò tiẹ̀ mọ̀ ipò tó dúró sọ́dọ̀ Elegushi. Kábíyèsí Elegushi ẹ wò ó gidigba lẹ́wà ẹ má bẹ̀rù kankan. Ókè gbogbo ọ̀rọ̀ yìí ọmọ yìí ò dákọ̀ Ọ̀jájá. Kò sẹ́ni ẹ̀yin gan-an àwọn bàbá wa Elegushi wọn ò dọjókòó pẹ̀lú Ọ̀jájá níbi ṣíṣe. Àwọn pẹ̀lú Olúwo náà jọjókòó tọmọbìnrin sì wà bẹ́ẹ̀, kò sí tó bá dì bẹ́ẹ̀. Mò ń ṣe nǹkan, wọ́n wá láti ìlú èbó. Wọ́n wá láti ìlú èbó. Gbogbo fídíò tán bá gbé jáde la máa sọ̀rọ̀ lé lórí. Ká lè bá àmọ́ tá a máa tẹ̀lé, ká lè bá àmọ́ irú èèyàn téèyàn máa gbàgbọ́, ká lè bá àmọ́ irú èèyàn téèyàn ó fọwọ́ sọ̀yà fún. Olúwo ò ní ìṣọ́ránsì téèyàn lè fi fọwọ́ sọ̀yà fún. Irọ́ pọ̀ jù nínú ìṣọ́ránsì ẹ̀. Irọ́ pọ̀ nínú ìṣọ́ránsì Olúwo. Kábíyèsí Olúwo ẹ rọra dójú ti adé orí tó bá yẹ pé lóòótọ́ ẹ gba adé yìí. Ẹ sì gbà láti fi ṣe ọba ni. Ẹ lè má tírẹ̀tì àwọn èèyàn níta kó jẹ́ pé nǹkan ìbànújẹ́ lẹ̀ ń ṣe fáwọn obìnrin nínú ilé náà. Yeah, you are a king. You can do whatever you like. But ó tún wá ní nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe. King kì í má wà lẹ́wọ̀n. King ò gbọ́dọ̀ jalè, kò gbọ́dọ̀ ṣe yahoo, kò lè gbọ́dọ̀ mú gbó àmujù. Níbi tẹ́ ẹ ti ń wé igbó yẹn kì í ṣe inú ilé yín. Ilé yẹn kì í ṣe inú ilé yín. Ilé tẹ́ ẹ sì ti ń wé igbó yẹn nù kó jẹ́ òtẹ́ẹ̀lì tàbí ilé tí wọ́n fún yín nìbàdàn. Ẹ wo dìwé ẹ̀bẹ̀ ṣe wà nígbà yẹn. Kámẹ́rà wà níbikíbi nínú ilé yẹn. Tán bá wọlé yẹn, ẹ wo bí ẹgbẹ́ kan wọ́n kó omi síbẹ̀. Yàrá kékeré kan bíi tọ́ílẹ̀tì wọ́n kó omi síbẹ̀. Tí a bá wò dáadáa, Olúwo ibẹ̀ yẹn kì í ṣe léyìí, kódà táìmù yẹn gan bóyá lẹ tí ìjọba. Kẹ́ ẹ mọ̀ pé gbogbo ibi tẹ́ ẹ rìn sí wọ́n ti ní rìkọ́dì yín lọ́wọ́. Kì í ṣe ọmọ yìí. Kì í ṣe ọmọ yìí. Ẹgbọ́n tọmọ yìí ń sọ lẹ́nu. Ṣé ẹ sì mọ̀ tán bá mú yàn ń tó ò ṣe, ọlọ́pàá gan sọ pé tètè yá sọ pé ìwọ ló ṣe ò kán lè bá a fi ẹ́ lẹ̀ o. Ọmọ yìí tó ń ro ọmọ tó ti bí kalẹ̀. Ó ti di dandan kí kábíyèsí Elegushi kó gba ọmọ yìí sọ́dọ̀ kán wá ọ̀nà àbáyọ fún un bí ó ṣe kú olù. Ẹ̀ẹ́dì ó kẹ́rù. Gbogbo mékọ̀pù rẹ̀ everything ẹ̀ẹ́dì ó kò. Ọmọ yẹn ń tàràkà kiri. Ó bá tiẹ̀ jẹ́ pé mo mọ̀ pé kábíyèsí Elegushi lọ́wọ́ sí ní táìmù yẹn ni. Èmi bá wá nọ́mbà wọn láwàá kan gbà yẹn bá wọn sọ̀rọ̀.
a ṣe lè pè ní set up. À ń rí ọkọ line through ọ̀rẹ́ lórí nẹ́ẹ̀tì gan à ń rọ́kọ. Aráwọn èèyàn tó ṣoríire tán rọ́kọ lórí nẹ́ẹ̀tì. Aráwọn èèyàn tó yẹ pé patí náà ti lọ́kọ. Tọ́lọ́dẹ̀ ṣáámi sí i. Ọmọ yìí bó ṣe ká Olúwo mọ̀ pé yóò sọ̀rọ̀ yóò sì sọ fún ọba kábíyèsí Elegushi. Ẹ máa wojú wéèbí Olúwo ṣe ń bú kábíyèsí Elegushi wípé wọ́n ń talẹ̀ ní lẹ́kọ̀ọ́ yẹn, wọ́n ń talẹ̀ ní àwọn ìṣọba tí máa talẹ̀ onílẹ̀. Òpùrọ́ ni yín. Ẹ lè wà níwò yẹn kéèyàn kan kó ló fẹ́ ralẹ̀ kó wá gbéyàwó ẹ̀ wá síbẹ̀. Irọ́ ni, ẹ fún lóyún ó tó dé. Bẹ́ẹ̀ ni ọkùnrin yẹn náà ẹ sì straight ẹ̀ débi tí ó lọ. Èèyàn kan tí ó invest sí ìlú Ìwó yín yẹn ò sí. Fún ọwọ́ tó ní kálukú tiẹ̀ ti rí. Ẹ̀yin kan iná lẹ fẹ́ gbé ìgbékúgbé nú ẹ̀sìn, ẹ fẹ́ gbé wọ̀lú Ìwó. Báwo ló ṣe lè work? Tí kábíyèsí Olúwo bá mọ̀ yìí pé lóòótọ́ sẹ́ẹ̀. Bàbá wa Ọ̀jájá ó wọ inú òtẹ́ẹ̀lì tọmọ yẹn wà. Tí wọ́n sì jọ jókòó títí tẹ́ ẹ fi rí fọ́tò yìí gbé jáde. Kábíyèsí Olúwo wàláì máa ju ẹsẹ̀ sílẹ̀ tẹ́ bá ní evidence yẹn dáadáa. Kẹ́ wá lọ sí òtẹ́ẹ̀lì yẹn. Kán fún yín ní fídíò. Kò sí òtẹ́ẹ̀lì tí ò sí fídíò. Ẹ wo Tadédoyin, wọ́n mọ̀ rí. Ẹ wo tàwọn bẹ́ẹ̀ wọ́n mọ̀ rí. Déètì sì wà. Ǹjẹ́ gbọ́? Kábíyèsí Ọ̀jájá gan tiẹ̀ mọ́wọ́ kò mẹ́sẹ̀. Ṣùgbọ́n gbé wá fẹ́ jọba yìí. Kábíyèsí Ọ̀jájá ẹ rántí mọ́tò àkọ́kọ́ gún yín ní Nàìjíríà òun ló ní. Pẹ̀lú 2.5 million. Wọ́n ní ẹ má mú ọwọ́ lásán lọ síbi ìwúyè. Ẹ dẹ̀ gbà tán o. Ńgbẹ́ ẹ tó padà lọ sọ́dọ̀ kábíyèsí Ọ̀jájá tó bá dàbí irọ́ yá. Ẹ bọ́ta kẹ́ ní kò rí bẹ́ẹ̀. Aláìda èèyàn ni yín. Kábíyèsí Olúwo ìkà ẹni bí ni yín. Ẹ wá rí nǹkan kan sọ níta lórí social media wọ́n bá yàwó mi sùn. Tó o bá ṣe ìyàwó rẹ dáadáa wọn ò ní bá sùn dépò ìyàwó ta ni. Kábíyèsí Olúwo ó ga lára yín o. Tí ọ̀rọ̀ yẹn bá ń gbé yín nínú láti ẹjọ́ yìí ni ẹ wo iye ọdún tọmọ yẹn ti lọ ni. Ó yẹ ká ti gbọ́ pé ti lọ fẹjọ́ sùn court. Ṣebí lẹ́yìn yẹn lẹ lọ gbá ọba ọlọ́ba kan létí tẹ̀yọ̀ lẹ̀kẹ̀ kúrò lọ́rùn ẹ̀. Ẹ rí nǹkan kan sọ ẹ ló fẹ́ talẹ̀ ní irọ́ lẹ̀ ń pa kiri. Ilẹ̀ tẹ́ fẹ́ sọ di ọjà mùsùlùmí. Àwọn èèyàn kan mọ̀ ló tẹbẹ̀ dò. Ṣé bẹ́ẹ̀ fẹ́ lo ikọ̀ ìpọba nìyí? Ẹ fẹ́ lò. Tẹ́ máa fi tajà. Ńgbà tọ́lọ́hun ò sí lẹ́yìn alábòsí. Kẹ́ ẹ kírun jù bẹ́ẹ̀ lọ. Kẹ́ ẹ fàtẹ̀sùbá jù bẹ́ẹ̀ lọ. Ẹ lè máa pààyàn kan lẹ́kún kẹ́ ẹ lẹ́wà fẹ́ sọ fọ́lọ́hun ò dá yín lò. Irọ́ ni. Ládùúrú bẹ́ẹ̀ ṣe pọ̀ tó Múfútí wà nù yín. Wàsíìrì wà nù yín. Ẹ rí ṣe. Kábíyèsí Olúwo láti gbò wá ti wà ń bẹ̀. Kọ́ńpìnì wo lèèyàn máa rí pé bá a bá tiẹ̀ ní irọ́ tó pa yìí o fẹ́ fi ṣe ìṣọ́ráǹsì máa kọ́bà yín. Ìṣọ́ráǹsì wo ló fẹ́ kọ́bà yín Kábíyèsí Olúwo? Wàláhì irọ́ ni. Ẹ ní ìṣọ́ráǹsì tó lè kọ́bà. Ẹ ní ìṣọ́ráǹsì tí ò bá sì sí ìṣọ́ráǹsì lórí ẹ̀ èèyàn kì í gbé wá sórí ayélujára. Àbáyín tán. Tó bá ní wọ́n ṣe sẹ́tọ̀pù fún yín ẹ̀yin lẹ fẹ́ ṣe sẹ́tọ̀pù fún Ọ̀jájá. Ọ̀jájá ò bá wọn sí níbẹ̀. Gbàtẹ́ ẹ jókòó tẹ́ fi ń fọwọ́ ra ọmọ ní lọ́mú tẹ́ ń gbẹjọ́ tẹ́ ń ṣe gbogbo ẹ̀. Táìmù yẹn wọn ò mọ̀ bá sùn. Ẹ wá búra sẹ́yìn náà bá yàwó oníyàwó sùn. Káti ẹ̀ wá lọ́ba ni ṣọ́ráìtì lọ́wọ́ ọba tó pèrè ẹ̀ ní ṣéwù. Ṣọ́ráìtì. Kábíyèsí Olúwo ẹ wò ẹ fi mọ níwò yẹn.
Ẹ̀dẹ̀ lásán tẹ́ bá tàràkà fẹ́lẹ́fẹ́lẹ́ débẹ̀ lẹ́dẹ̀ ẹ jìyà ẹ jẹ̀wé ìyá mọ́ wàláì gbogbo ẹnu ni mo fi sọ àwọn ẹni tán ní kán mọ́ evidence wá ẹ wá lọ ṣe evidence DNA yẹn ó ti yẹ kẹ́ ẹ ṣe sọ́wọ́ kẹ́ ẹ tó wá máa sọ̀sọ́kùsọ níta kóòtù sì ló yẹ kẹ́ ẹ gbé lọ aláìlójútì nìyí aláìlójútì nìyí ẹ wá ẹ lérò pé ẹ fẹ́ fi wàhálà kó mọ̀ jẹ́ kábíyèsí ọ̀jájá mọ́ kó jẹ́ baálẹ̀ lẹ fẹ́ fi ṣe mẹ̀rẹ̀mẹ̀rẹ̀ tàbá àáfàá kan lẹ fẹ́ bà lójú jẹ́ lórí nẹ́ẹ̀tì ọ̀rọ̀ yín ò tà ọ̀rọ̀ yín àwọn èèyàn ti kà á kún pé ọ̀rọ̀ ta ni Sólúwo ẹ̀ka kẹ́ni tí ń mu Colorado kí ló dé wọ́n fi ṣe yín ni ṣé wọ́n fi ṣe yín ni ìkà nìyín ìkà nìyín ọba ni ẹlẹ́ẹ̀fọ́ òòṣà ṣùgbọ́n ẹ̀ ń hùwà òòṣà tí ò dáa nínú ilé ẹ̀ lọ kí obìnrin mọ́lẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ níyàwó bọ́mọ yìí ṣe rí yín tó ká yín yẹn ó ti di dandan kẹ́ ẹ wá nǹkan kan sí lẹ́sẹ̀ tí ó sọ ó ti dandan kẹ́ ẹ wá nǹkan sí lẹ́sẹ̀ àṣẹyìn tí ẹ lẹ́ ń rìkọ́ọ̀dù ẹ wá ló ń rìkọ́ọ̀dù kábíyèsí ẹ dákun ẹ jẹ́ àfarabalẹ̀ ká máa gbọ́rọ̀ dáadáa arábìnrin yìí ò kanlẹ̀ kò kanlẹ̀ wá sunkún wípé wọ́n káyàn mọ́ lórí tàbí ké kódà kan tó bí léèrè àfìgbà tí jọ́nálìsì yìí bí léèrè ṣé bí àṣàbẹ́ nìyẹn a máa sára Amẹ́ríkà ni ṣé bí Nàìjíríà ni kí ló dé tá à ní máa sọ tọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kábíyèsí Olúwo tó bá ná sẹ́ẹ̀tì kábíyèsí Olúwo irọ́ ni pátápátá mo lè bá yín fà á mi mind máa bá wọn fà á wípé wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀pù ni obìnrin yìí ń wá ń rìkọ́ọ̀dì ọkọ rẹ̀ irọ́ ni ohun tó ń sọ ṣé bí ìyàwó rẹ̀ ni ọmọ bó ṣe ń múra jáde ó ní kò síbi tó bá lọ rìkọ́ọ̀dì wà lára rẹ̀ ó purọ́ mọ́ ni yes I do it kálàfíà ò lè bá àjọba kó ríbi forí lé ẹ wá ṣe yẹn but have you do this one ẹni rárá tán bá tiẹ̀ tẹ́ bá lẹ́ẹ̀ṣọ́ oògùn níta gbangba tán bá ní ẹ máa bá ẹni obìnrin sùn àtọ̀ wọn kẹ́ ẹ máa gbé wá fáwọn ìyá méjì tán jókòó síwájú ilé yín tán ń bọ yín mẹ́sàn-án mẹ́wàá ẹ̀ẹ́dẹ̀ jẹ́wọ́ fáráàlú ẹ yé purọ́ mọ́ sí ìsìláàmù mọ́ ọlọ́mọdé àfiwú ìsìláàmù tí Olúwo ń ṣe nílùú Ìwó yẹn àtẹ̀yìn Múfútì Ìwó àti Wàzírì Ìwó Ọlọ́run kó bá wálé àṣetánì ẹ̀sìn ìsìláàmù tẹ́ ń gbé kiri níbẹ̀ yẹn torí ẹ ti dójú táwọn bàbá tẹ́ wá bá níwò ẹ pa orúkọ wọn rẹ́ pátápátá bàbá Wàzírì wá jáde ó fẹ́ẹ́ fi ọ̀rọ̀ bọ ọ̀rọ̀ Olúwo mọ́lẹ̀ wọ́n á kígbe kábíyèsí Ìbàdàn ẹ kírun ẹ mọ́ sọ̀sà ta ní ògbóyin ọ̀tọ̀ ní ti tọ́lú ọ̀tọ̀ ní ti tọ́lú wò kò sẹ́ni tí ó gbọ́ yín àfi tó bá parí ọ̀rọ̀ yìí nígbà tí ò ní làákàì ó yẹ kó lo làákàì kó lo wisdom kó gbẹ́jọ́ yẹn náà tó bá yẹ pé lóòótọ́ kó gbé lọ sí kóòtù kó wá jẹ́ pé láti kóòtù yẹn láti gbọ́ pé ara àwọn blọ́gà tí ó sọ̀nà nígbà tí bàbá wa Aláàfin nìbàdàn ṣẹlẹ̀ ṣé wọ́n ṣe fídíò tá a rí ni ṣé báwọn blọ́gà náà gbé jáde àdẹ̀gbọ́ oníkálukú sì ti mẹ̀bí ẹ̀lẹ́bí kí ló jájá ṣe fún yín gan-an kí ló ṣe sódà àfin yín ni sódà àfin yín ni kí làwọn ọmọ ọlọ́mọ tẹ́ ń kó bá tẹ́ wàá mórúkọ jájá tẹ́ gbélé lórí téèyàn gbórúkọ mi lé nǹkan kan tí ò ṣe lórí wà láìtàláì èpè ló máa pa onítọ̀hún bẹ́ẹ̀ pé ò pa orí ajá àdàbí ajá kábíyèsí Olúwo ẹ ti ru àdàbí ọmọ yìí lè jà yín lọ́tún lọ́sì àtàwọn obìnrin tẹ́ ẹ ti báyé wọn jẹ́ tí orúkọ wọn wà lẹ̀ tí fọ́tò wọn wà lẹ̀ kábíyèsí Olúwo ẹ mọ iye ọmọ tẹ́ ẹ bí káàkiri diaspora ni obìnrin wo lẹ mú wálé ní Jámánì yẹ lọ́mọ ẹ lọ́mọ òyìnbó dúdú òsì ló ń kà
ọmọ Gambia ọmọ Jamaica tẹ́ ń bá sùn kiri ṣé ẹmẹni tó ń jẹ́ Adé Lánàá kábíyèsí Olúwo ẹ wo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ẹnu Olúwo Ọlọ́run má jẹ́ kójú ó tì yín gbẹ̀yìn lórí tí ń ṣẹlẹ̀ ó mọ̀ pé ó ti jẹ̀bi ọ̀rọ̀ yìí náà àtàwọn àgbàyà òpònú tí wọn ò lè dá lẹ́nu kọ́kọ́ pa lẹ́nu mọ́ irú ọba òṣìwò náà fi jẹ́ tí ó máa dójú tàwọn Adé tí ó máa dójú tàwọn Láwàní kiri tí ó máa dójú tàwọn pásítọ̀ kiri kí ló dé nílùú Wo Abdulrasheed kò sẹ́nìkan tó ní kó kúrò nídìí ọba o tó wà rẹ ṣe kílùú Wo lè bá a gbòòrò o ò lè máa ṣe báyìí kẹ́nìkan wá kó wá ìnvẹ́sì sílùú Wo tó bá ilé wá ìnvẹ́sì sílùú Wo àyàfi bó bá máa bó ọkùnrin àtọkùnrin sùn lókù ṣùgbọ́n tó bá gbéyàwó rẹ̀ lẹ̀lẹ̀ ó fún lóyún ó sì lé ẹni yẹn lọ ìwà tó wà lọ́wọ́ rẹ̀ nu mo dúró ṣangilítí mo wá kúrò lórí Ọ̀jájá kí ló dé tó o bá ní súnmọ́ a tún gbọ́ débi pé ní bàbá tó bí Ọ̀jájá kábíyèsí àwọn náà tó wọ́n láti kékeré náà ti ń rè ọ́ ìwà aláìmoore ìka fíbi sọ́rẹ́ yìí kí ló dé tòsí ẹ̀ ló wà tí wọ́n fi ń yẹ̀yẹ́ àgbàfà kò lè sọ̀rọ̀ kò lè ṣeṣẹ́ bí ọba olóhùn náà tó fẹ́ jẹ wò ó fẹ́ jẹ kinní kan nílùú lè ní ti ìsìlámù ta ló lójú kòkòrò olè abara gí omi kábíyèsí Olúwo pè mí lẹ́jọ́ toró tiẹ̀ ń dojú tì wá mo fẹ́ rí i pé wọ́n fẹ́ máa tẹ̀lé rọ́tò ìpa tí àwọn ò mọ̀ àwa ò bá wọn kó bọ́ta. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu